baálẹ̀ òyìnbó olóyè Adégbóyèga Jùdá baálẹ̀ lóyìnbó. Baálẹ̀ lóyìnbó. Láti Èbúté Mẹ́ta. Láti Èbúté Mẹ́ta. Ẹ káàbọ̀ ẹ kú rìn. Gbogbo àwọn ará òyìnbó náà ń kọ́. Ẹ jọ̀ọ́ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti kábíyèsí tí ó fi di wípé ẹ ti tètè láti fún ayẹyẹ ilé tá à ń ṣe yìí? Lára àwọn ọ̀rẹ́ mi olóyè ni ẹ̀gbọ́n ìyàwó ìjòyè Ìyélúà ti ìlú olóògbémi débi. Olóyè lè bá wá. Ẹ ṣeun àdúpẹ́. Láyọ̀ lẹ́yìn náà ó sì padà sínú ilé. Kí wá ní nǹkan tí ẹ rí sọ nípa olóyè náà? Irú èèyàn wo ni wọ́n jẹ́? Olóyè tí wọ́n mú wá bí yóò dà pé ìlú ti dá tẹ́lẹ̀ ìlú tún máa tún dá sí nítorí pé èèyàn tó dá ni gbajúmọ̀ ìfọ́nìjòyè gbajúmọ̀ èèyàn ni ẹ tó lawọ́ tó dẹ̀ náforítì tó dẹ̀ ní sùúrù ni irú ètò yẹ kó fi jẹ tó yẹ kó fún náà lọ fún. Èyẹ ni wípé ẹni tó tọ́ sóyè ni wọ́n fún. Ẹ ṣeun bàbá wa máa rí yín bá. ìyálọ́jà ìjọba Orílé. Ìyálọ́jà báwo ni ẹ ṣe kíyèsí àsìkò ọmọ àjọyọ̀ ayẹyẹ ayẹyẹ bá a ṣe àjọyọ̀ ọdún méjìlélógún ọdún wà lórí àpèrè lónìí irú èèyàn wo ni láti ètò. ọmọ àti ìjọba àlàyé Adéyẹmí lọ́jọ́ àlàyé Adékẹ ó jẹ́ èèyàn tó jẹ́ pàtàkì ó mọ rírì ìlú mo sí ohun tí yóò ràn nípa ìdàgbàsókè ìlú àjọ̀dá Orílé ó dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun àtònílé àtàlejò gbogbo wọn ló kó wọn lù. ìfẹ́ bàbá ọmọ ni wọ́n mọ́ bàbá ọmọ ni. ẹ̀yin gẹ́gẹ́ bí ìyálọ́jà kí ni àwọn ìdàgbàsókè ìṣẹ́ ìdàgbàsókè tó ń bọ̀ ó wà nínú ọjà Orílé mo ti ń bá ìsílẹ̀ èlùbọ́ ọlá fún mo sì kàn tẹ́ wá nínú ọjà wa níjọba Orílé jẹ́ òru rẹ̀ ìdàgbàsókè ó dẹ̀ bá wa ní gbogbo ìgbà lóko. máa dẹ̀ wá ti tẹ̀síwájú kí wá ní àdúrà ìṣẹ́ni láti àdúrà tí mo fẹ́ gbà fún adé ìsìnwájú pé adé apẹ́ lórí adé apẹ́ lẹ́sẹ̀ olórí àṣìṣe ìlú
gbogbo ṣe a máa ṣojú ẹ̀ lágbára Ọlọ́run àwa tá a jó lóye àti àwọn baálẹ̀ a jábọ́ lẹ́yìn ẹ̀ lásìkò àgbẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́. orúkọ mi ni olóyè Ayọ̀kànmí Táíwò Adéyínká mo jẹ́ ààrẹ ìlú Ọ̀dọ̀ Orílé. Láti ìgbà wo lẹ ti jẹ́ ààrẹ? December 19, 2015. Ló jẹ́ kí ìbéèrè bẹ́ẹ̀ ni mo fẹ́ wo iye àsìkò tí ẹ ti ní ìbáṣepọ̀ pẹ̀lú kábíyèsí ọba Dr. Adéyẹmí Adékẹ láàrin 2015 àsìkò ọdún márùn-ún jáde. Kí lẹ lè sọ nípa kábíyèsí? Kábíyèsí jẹ́ ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ ìlọsíwájú. Ní bí ọdún mélòó kan sẹ́yìn kó tó di wípé mo darapọ̀ mọ́ ìgbìmọ̀ ọba ìlú yìí, a rí wípé ìlú JOGA kò ju láti ibi ilé Dr. Akínsànyà nísàlẹ̀ kan bẹ sí ibi ilé Church Anglican. Ṣùgbọ́n ìgbà tí ó di pé kábíyèsí dé wọ́n wá ń pè yẹ̀wò kí ló fà á tí ìlú yóò wá báyìí lọ sọ́hùn. Wọ́n wá a gbọ́ pé wọ́n ní ìlú Ìṣàkà pé àwọn làwọn ní ilẹ̀ títí wá dé ìbílẹ̀ àwọn Dr. Akínsànyà yẹn. Àtàwọn náà wá wo ìtàn wọ́n di pé kò rí bẹ́ẹ̀ wọ́n sì dára sí i tòótọ́ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n rí ìjà yẹn jà. Ọpẹ́ lọ́pẹ́ ọba Adéyẹmí Adékẹ ní ìlú JOGA fi kọjá sí apàkúta wàyí tí ó bá sí àwọn tí ó sì sí pé Ọlọ́run dúró tì wọ́n wọ́n bá ojú kékeré yẹn báyìí lákàn wọ́n máa ṣe ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìfẹ́ ìlọsíwájú tí Ọlọ́run fi sí wọn lọ́kàn òun ló jẹ́ kí ìlú máa a sì gbé démọ̀ bàbá tí wọ́n dé orí àléfà yìí ọ̀pọ̀lọpọ̀ ohun rere ni Ọlọ́run ti pàṣẹ wọn ṣe. Ní ibì kan wà níbẹ̀ yẹn ibẹ̀ ni police station bá wà. Ìgbà tí wọ́n ń ṣayẹyẹ báyìí nínú àwọn ọ̀rẹ́ wọn kan tó jẹ́ ọlọ́pàá tí wọ́n fún lóyè òun ló sì kèlérí fún wọn pé ìlú yà ní police station. Ọlọ́run sì tó lò wọ́n nígbà yẹn pé Ọlọ́run ló ní kí a ní police station nígbà yẹn torí bí ọdún mélòó kan sígbà sí ìdẹ́yìn ẹ̀ ìjà kan wáyé ní Ayétòrò tó jẹ́ divisional headquarter ọlọ́pàá fẹ́ pé wọ́n dáná sun police station JOGA Orílé ní division yẹn move sí kó tó di pé wọ́n ṣe àtúnṣe lẹ́yìn ẹ̀ tó bá kọjá station yẹn rural estate táwọn abẹ tí ó jẹ́ ti ó dà pé bóyá UNICEF ọ̀sùn ló kọ bọ̀ wọ́n bá tó yá wọn hand over fún local government pàtó ló bá mi ò lè ṣe tí mo ò lè run ẹ̀ mọ̀ wọ́n gbé káwọn fi sílẹ̀ tó di wípé ó bẹ̀rẹ̀ sí í já lulẹ̀ sílẹ̀ ń já lulẹ̀ rúfin ẹ̀ ń ṣe gbogbo ẹ̀. Kábíyèsí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìfẹ́ tí kábíyèsí ní sílùú wọ́n approach management FMC Federal Medical Center Abẹ́òkúta wọ́n wá síbẹ̀ wọ́n dẹ̀gbà pé tí ìlú bá lè ṣe renovation ibẹ̀ níwọ̀nba tí agbára wọn bá ká FMC àtẹ́kọ̀ọ́ba hospital yẹn tó sọ pé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run akọ̀wé nípàdé ìlú náà báyìí wọ́n dẹ̀ gbé sáàrin wa wọ́n wá sọ fún wa pé àsìkò tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti rí nínú ìwà wọn pé tí ìdàgbàsókè kan bá fẹ́ wá láti ààfin ni ó ti máa bẹ̀rẹ̀ wọ́n kọ́ máa jù sára àwọn olóyè pé ó yá abẹ́ṣe kan báyìí a ní di 100,000 ó yá ẹ̀yin olóyè 80,000 ẹ̀fẹ́ lọ mú wa nípa ìwà tí ẹ̀wà náà rí sí kẹ́bẹ̀sì ń hù tí kò adé kì í ṣe ẹnìkan tó ké alánìkànjẹ àti pé ó gbọ́dọ̀ fẹ́ràn olóyè ẹ̀ ó fẹ́ràn ìlú ẹ̀ àwa náà a máa rún parúnṣẹ̀ mo rò pé nígbà tí ọ̀rọ̀ FMC ṣẹlẹ̀
nínú council láti bẹ̀rẹ̀ sí ṣe renovation ibẹ̀ yẹn pàtó wá di pé a ṣe débi kan tí FMC wá wù sórí pé àkótí tó náà ṣe máa kọ́ sí àwọn ará ìlú gbogbo nípa òròfin Ọlọ́run lẹ́ni yìí FMC ti kó bá ibẹ̀ yẹn ní ọjọ́ 2000 tó kọjá yìí ni FMC wá ṣe free eye screening and surgery fún àwọn ọmọ tó wà ní gbogbo àwọn tó ní ìpèníjà ojú ní gbogbo ilẹ̀ yìí wa níbẹ̀. Council lè ṣe ó ní iye tí ABEPA council commit sí program ọ̀dọ́ fún ọ̀fẹ́ ọ̀fẹ́ ni nípa ọ̀dọ́ fẹ́ lọ́rùn wọ́n lè ṣe ojú èèyàn 33 lọ́fẹ̀ẹ́ ní surgery tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fún ní glasses ní ọ̀fẹ́. Kábíyèsí jẹ́ ẹnìkan tí ó jẹ́ olùfẹ́ ìlọsíwájú. Ẹ ṣeun púpọ̀ torí ẹ ti ti dáhùn ìbéèrè tí mo fẹ́ tẹ̀lé náà mo fẹ́ bẹ̀rẹ̀ pé wí ìbáṣepọ̀ wo ni wọ́n ní pẹ̀lú àwọn ìjòyè ẹ ti mẹ́nu bá nínú ọ̀rọ̀ ọgbọ́n lè sọ ni pé láàrin kábíyèsí àti olóyè kábíyèsí ò sọ̀rọ̀ pé èmi ni kábíyèsí olóyè ní gbogbo wa nǹkan ṣoṣo náà ní kábíyèsí gbogbo wa. tí ẹgbẹ́ yẹn bá ní àǹfààní pé kẹ́ wá padà máa ń ṣèpàdé oṣooṣù la máa ń ṣèpàdé ní sátidé kẹta nínú oṣù la máa ń ṣèpàdé tí ẹ bá wá ṣèpàdé wa ẹ rí wípé ẹ tiẹ̀ lè mọ̀ wípé kábíyèsí lélẹ́yìí olóyè bàbá lélẹ́yìí ẹ máa rò pé kan náà ní gbogbo àtúrọ̀ máa múra wọn wá sí lẹ́bù olóyè tó kéré jù tó kéré jù kéré jù ni pé mùsùlùmí ní òkúta olóyè tí ọjọ́ orí ẹ̀ kéré jù nínú wa ọmọ amúra wá sí kó yẹn tó kò sí pé bóyá jókòó bẹ̀ síbẹ̀ tó ìbájẹ́pọ̀ tó dánmọ́rán olúwa láàrin kábíyèsí olóyè àti ìlú pàápàá. ẹ̀sìn ẹ̀ka mọ̀ pé kábíyèsí ò kì í ṣe ajẹgàba pé tí mo bá ti sọ̀rọ̀ lẹ́gbẹ́ ẹ̀yin ò léwò tí tí wọ́n ní ìlú rẹ̀ ti ẹ̀yìn àdúrà yẹn kábíyèsí ṣé wọ́n bí ọdún kejìdínlógún la wà báyìí. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run láàárọ̀ yìí àdúrà onípele mẹ́ta láti ṣe ní inú ọgbà yìí àwọn oníṣẹ̀ṣe wọ́n ti wá àtijọ́ jókòó pẹ̀lú àwa pẹ̀lú kábíyèsí àti ṣe àdúrà àwọn mùsùlùmí náà wọ́n ti wá àwọn onígbàgbọ́ náà ti wá nítorí ṣe pàtàkì ní tó ṣe pàtàkì jù ní pé tẹ́lẹ̀ àwọn mùsùlùmí máa ń ṣe tiwọn lọ́tọ̀ làwọn máa ń ṣe tiwọn lọ́tọ̀ ní ṣùgbọ́n lọ́pàá ti kábíyèsí lé wọ́n ti integrate both the Christian and the Muslim. So ní àdúrà tá a ṣe láàárọ̀ yìí tẹ́kẹ́ bá ti dé ẹ̀rí pé wọ́n jọ jókòó pọ̀ ni wọ́n jọ jókòó pọ̀ ni o ṣe pé bóyá ẹ̀yin ẹ̀ ṣe tí kẹ́ ẹ máa lọ ẹ̀yẹ so àdúrà mi sí kábíyèsí ni wípé bí wọ́n ṣe ń ṣe ọdún yìí wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún kí wọ́n fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún yẹn lásán wọ́n á ṣe nínú àlàáfíà nínú pẹ̀lú ẹ̀mí gígùn pẹ̀lú ìlera ohun aburú kan kò ní ṣẹlẹ̀ sí kábíyèsí àti sí ìdílé wọn bẹ́ẹ̀ sì mo gbàdúrà fún àwọn olóyè náà lágbára Ọlọ́run àjọṣepọ̀ àwa àti kábíyèsí ìṣòro ní kó sínú ẹ̀ ní dàwà láàbò kábíyèsí náà wọ́n á sì pẹ́ fún wa wọn ò sì ní pẹ́ ìyà Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. ẹ ṣe wẹ́ẹ́ máa dárúkọ orílẹ̀ èdè. orúkọ mi ni olóyè Ayọ̀kànbí Táíwò Adéyínká tí mo jẹ́ ààrẹ Orílé. Máa bọ̀.
JOGA Orílé ibẹ̀ náà la wà ní apá àríwá Yewa ní ìpínlẹ̀ Ogun. Ní báyìí a ti wá fẹ́ bẹ̀rẹ̀ ètò gan-an nìtọ́ èyí ò ní ètò ayẹyẹ ọdún kejìdínlógún ìgún àpèjẹ ọba Dr. Adéyẹmí Adékẹ àti ìfọyẹ̀dánilọ́lá eléyìí tí wọ́n fẹ́ ṣe fún àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ti rí iṣẹ́ tí wọ́n ṣe láàrin ẹ̀yin ẹ ṣáà wà pẹ̀lú wa o ẹ má rèé kankan ẹ ṣe púpọ̀. FCIPA LÁGORI kẹta ABEPA JOGA Orílé ní Yewa náà tí Ogun State wa yìí. A kí yín pé ẹ kú àbọ̀ sínú ayẹyẹ tí ẹ wá bá wa ṣe lónìí tí í ṣe ìkejìdínlógún àsìkò tí ọba wa gba adé. Ẹ bá mi ṣe kábíyèsí fún wa o. Ẹ tún ṣe lẹ́ẹ̀kan sí o. Ó kà ẹ̀kan o. Wọ́n ní àsìkò náà lọ, ó sì ká bẹ̀rẹ̀ ayẹyẹ yìí ní kọ́mọ́kọ́mọ́ torí àwọn àlejò wa ibi tí wọ́n ti wá ọ̀nà jìn. Ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ padà àtó ti jáde Èkìtì wá, jáde Iléṣà, Èkó, Kwara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ṣe wá sí bí láyọ̀ ẹ̀dẹ́ láyọ̀ àtàlàfíà o. Lẹ́yìn tí a ti kí pé ẹ̀kọ́ àwò lórúkọ kábíyèsí wa, àwa bẹ̀rẹ̀ national anthem 3, 4. Gẹ́gẹ́ bí ṣe wa Mùsùlùmí kan ni ó máa bá wa bẹ̀rẹ̀ àdúrà náà. A pè ọ̀kan náà olóyè wa Sẹ́ríkì ti JOGA Orílé kó wá fún wa ní àdúrà ní ṣókí. Wọ́n máa dúpẹ́ fún wọ́n ṣe àìgbọ́pẹ́ wa. Ọba wa bẹ̀ látòrí kábíyèsí wa àtàwọn ọba tó kù pé àdúpẹ́ Ọlọ́run ọba tó ní kárájọ́ ni
o ò jẹ́ kó yẹ àbákòrò lọ àbẹ́sàs lọ àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn olóyè tó bá fẹ́ jẹ lónìí ọlọ́run ọlọ́jọ́ ìwà wà pẹ̀lú wọn tó bá ti ń jẹ oyè kó máa mọ ojú òní sí dáadáa nínú àwọn olóyè náà ká mọ̀ sí dáadáa pàìpì tó bá wá náà à ń ṣàdúrà fún yín pé àdéhùnbáre àrìnàkúnrin àpòyà ẹbí ọlá bisimilayi rahman rahim ìsájà nọ́sìrìláì wàlífàtì wàrà ìta nọ́sà jáde lónà fídíìn láì àfùwájá wàsàbí hídì hamdu rọ̀bíkà wàsàn gẹ̀fúrẹ́ò ìnáwó kàánà tàwàbà subhana rọ̀bíkà. aláyọ̀ ẹ̀yìn lógo afọpẹ́ fún yín ẹ wá gbọ́gbẹ́ kẹ́ ẹ gba ẹ̀yìn wa a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa olúwa ẹ jẹ́ kó ṣe ọ̀pọ̀ ọdún láyé ọdún ayọ̀ ní kẹjẹ́ ká ṣe à ń súnmọ́ ọdún súnmọ́ wa ẹ má jẹ́ aṣọ́dún ìbànújẹ́ o gbogbo àwọn tí ó joyè lẹ́yìn olúwa ẹ má jẹ́ kó fọmọ jẹ́ olúwa ẹ má jẹ́ kó fọkọ jẹ́ olúwa ẹ má jẹ́ kó fara wọn jẹ́ o gbogbo àwọn olóyè olúwa jẹ́ ká gbára wọn ká láì lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa. àyàtọ̀ ìrìnàjò àwọn ìfà ìlú wọn sì pé kábíyèsí níbi ìrìnàjò pẹ̀lú wọn ní gbogbo ìrẹ́kọ̀ ìrẹ́jì tí a ti ń sá ní ìlú Jọ̀gá láti bàtà ti bẹ̀rẹ̀ ayẹyẹ àjọ̀dún ọdún kejìdínlógún ìbá ni wọn ní àṣẹ ẹjọ́ tó rí bẹ́ẹ̀ ẹjọ́ tó ṣe bẹ́ẹ̀ èyí ẹjọ́ tó tù wá lára gbogbo àwọn tí wọ́n wá bá wa ṣe kí tiwọn náà dáa tó má bàjẹ́ fún wọn gbogbo àwọn olóyè tuntun tó ń fẹ́ jẹ lásìkò oyè náà tó sàn wọ́n gbogbo wa abẹ̀rẹ̀ láyọ̀ àtàlàfíà ká fi ìdùnnú àti ayọ̀ àtọ́pẹ́ níwájú ọlọ́run ká fi yanjú gbogbo ẹ̀ lórúkọ aṣíwájú wa Orílé wá ṣe kó ṣe ọ̀ṣẹ́ olóyè tèmi o olóyè tèmi o Orílé olóyè tèmi o òsibí tí màá gbé táyà mi kọ̀ọ̀sẹ̀ ọ̀dọ̀ adájú sẹ̀kẹ́rẹ́ ẹ̀dẹ̀ tí ń bẹ láwùjọ kàtó ń ti sún ìwà àdùnkú ò ní bàjẹ́ dídùn ni ó máa dùn yìí ni ó máa yin ayé gbogbo wa á dùn kálẹ̀ o. gẹ́gẹ́ yẹ ti kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí fún ọ méjèèjì bá kan lónìí ní Jọ̀gá tá a bá kí wọn kábíyèsí náà kí olórí wọn tá a bá sì kí kábíyèsí wa kábíyèsí náà ni lẹ́yìn yẹn àwa fi àwọn ọba sára àwọn ọba kàkàkà tó wà ní ilẹ̀ iye wa àti títí lọ dé àgbègbè abẹ́ka tó ń fi wà ní bí báyìí nísìnyí àwọn ọba tí ó wà bí 37 ni mẹ́tàdínlógójì ṣùgbọ́n tó bá ṣe ń pé a máa fi wọ̀nyí tí a kọ́kọ́ máa fi wọ̀nyí àwọn ni ọba Daniel Salako agbóró tí ìlú Ìgbòrò làwọn ẹ̀kọ́ sà. ẹ máa ṣe kábíyèsí o ọba Alhaji Mukaila Salako adókun ti ìgbọ́n òkòtó ẹ máa ṣe kábíyèsí o ìfọ̀rọ̀ fún àdébàlẹ̀ báyìí ọba gẹ̀gẹ̀ lọ́lá lọ́wọ́ aládé mẹ́sàn ti gan aládé ẹgbà ṣe kábíyèsí alákòmù ti akòmù land ọba adélẹ́kà káyọ̀dé atóyè bíbí second ẹgbà ṣe kábíyèsí láti àdókòtà alákòmù kan tó rèé o kábíyèsí gidigidi náà ni wọ́n àwọn náà ti wà lórí náà tó náà ti pẹ́ àjẹkó àjẹtọ́ alákòmù ti akòmù ti Abẹ́òkúta Ẹ̀gbá ẹ bá mi ṣe kábíyèsí ọba Ọlálékan Ọlásọdé bàbá wa ẹ̀gbọ́n wa kábíyèsí ìforíjì ni o ọba Èsèlú ti Èsèlú ẹ bá mi ṣe kábíyèsí fún ọ ọtí wọn ní gbogbo báyìí wọ́n á sọ ní ẹ̀kọ́ wípé bàbá wa kọ́ ti wà bí láti àárọ̀ wọ́n ti jókòó ti pẹ́ wọ́n wà lẹ́yìn níbí wọn ò kì í ṣe ọba ṣùgbọ́n bàbá ọba lọ́ọ̀dà lè kó wọn bàbá ọba ni wọ́n olóyè Ìjọ̀gá tó lẹ̀ ti pẹ́ ni wọ́n àwọn oníbà of Jọ̀gá life láti kan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn wọ́n ti lọ sí Senate House wọ́n lẹ̀ ti wọ́n ṣàṣojú fún wa ní gbogbo ẹ̀sìn nígbà yẹn ọ̀tún lárẹ́ kábíyèsí. Sẹ́nitọ́ Bọ́lá Bájọ́mọ́ làwọn ẹ̀kọ́ta
bí àwọn bá ṣe ń jókòó àti máa fi wọ́n hàn níkọ̀ọ̀kan. Tí mi ò fẹ́ dárúkọ àgbàgbàṣe lọ́wọ́ kábíyèsí ṣùgbọ́n tí ní àsìkò yìí ṣetán láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá gbogbo wa ní ìlú Ìjọba. Gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé fún wa kábíyèsí ìyàwó ẹ̀kọ́. Ọ̀gá bẹ́ẹ̀ pa. Ọ̀gá bẹ́ẹ̀ pa. Mo kí gbogbo ẹ̀yin àwa ọmọ Jọ̀gá Orílé ní tilé gbogbo láì jẹ́ ní kankan sí àpò ọdún àpòyèdò ẹ̀mí àṣẹ púpọ̀ ẹ̀ o. Mo tún fi àsìkò yìí kí gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí ó ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà tí a lè ti ń rí ọwọ́ ẹ̀ ní ọ̀dọ̀ tiwa yìí. Tẹ́lẹ̀ rí láti wá sí Jọ̀gá Orílé láti Abẹ́òkúta àgbà yìí ní wákàtí kan plus. Ṣùgbọ́n gómìnà ní pé gbogbo àwọn àlejò tá a fẹ́ gbà lẹ́yìn mọ́tò wọn kò sí tó máa gbá ilẹ̀ rárá nú ẹ̀. So wọ́n dẹ̀ ṣe ìlérí, wọ́n fún ìlérí náà ṣẹ. Ṣé gbogbo yín lẹ rí pé láti Ìtọ̀ṣì dé Jọ̀gá ó gbà yín fún 15 minutes unlike before. So à ń kí gómìnà wípé wọ́n ṣe ọlọ́wọ́ a máa dúró tì wọ́n gbogbo ìgbà tí wọ́n bá ní ìdáwà náà a wà ní ìdíbídíbí fún wọn. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wà ní báyìí látòrí àbúrò ọ̀fìbúrò èsèlú ọ̀fìsèlú aládélẹ̀ṣọ́ ìgbọ́n aládé adókun ti ìgbóògbòtò. Mo tó wá rí pé a wá ní àlejò pàtàkì láti Ọ̀ṣun State. Látàná ni wọ́n ti wà pẹ̀lú mi. Kábíyèsí Alápòmù ti ìlú Apòmù wọ́n wà pẹ̀lú wa nísìnyí. A tún ní àlejò láti Abẹ́òkúta, Alápòmù ti Abẹ́òkúta. Láti àwọn ọ̀rẹ́ mi pàtàkì láti Rẹ́mọ, ọ̀rẹ́ mi bí ọmọ ìyá ni wọ́n. Jẹ́ pé kò sí nǹkan tá à ń ṣe ní Jọ̀gá Orílé
ẹ máa rí wọn ní jọ̀gá. Jẹ́mjẹ́gùn wà ní kábíyèsí aláyélúwà ọba ẹlẹ́pẹ̀ ti ìlú Ẹ̀pẹ̀ Ìṣàgámù, kábíyèsí alápẹ̀rù ti ìlú Ìpẹ́rù, kábíyèsí Èbúmàwé of Àgọ́wòye. They are my brothers. So mo ní láti kí wọ́n kí wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe. Well, thank you for coming today. Ẹ ṣé. Máa kí wọn tí mi ní dárúkọ wọn, gbogbo wọn ní èèyàn pàtàkì sí mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ẹlẹ́nu rírùn Ọlọ́run níyàwó o, èṣù níyàwó o. Sọ́rí yeye, ikú gbàyé ẹ, àrùn gbàyé ẹ, yeye Jagunmólú, àwọn náà wà lórí ìjókòó, ẹ má bínú. Mo bá introduction yẹn dé díẹ̀, mo kàn dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ wá lẹ́nu. Mo kí yín Ọlọ́run ọba lọ́jọ́ òní á jẹ́ kí ẹ mọ àsìkò tí ẹ wọnú jọ̀gá yìí sí dáadáa. Wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà. Iṣẹ́ yìí kò ṣeé dá ṣe. Iṣẹ́ ọba kò ṣeé dá ṣe. Àwọn tó wà lẹ́yìn ọba, àwọn gangan àwọn ni ọba. Àwọn náà jẹ́ kí ọba dúró, kí ọba kan máa ní ABEPA ló lọ yẹn, ABEPA jọ̀gá ló lọ yẹn. Mo kí ẹ kú iṣẹ́ ribiribi. Mo kí àwọn kan tí wọ́n ti ṣe àdúrà fún mi láti gbọ́ ìwà. Mo sì kí gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà. Ní jọ̀gá Orílé àti ẹlẹ́sìn mùsùlùmí àti Christian àti tìbílẹ̀, gbogbo wa ọ̀kan là ń ṣe, a máa ń ṣe gbogbo ṣẹ́kọ̀ ní gbogbo wọn dó sẹ́yìn kábíyèsí. Àwọn ni ó wà lẹ́yìn kábíyèsí tí kábíyèsí ṣe ní. Mo kí yín o, àní yára wa o, èṣù kò ní bọ́ sí àárín wa o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlú, ẹ̀yin ọ̀dọ́ ìlú, ẹ ṣé o, nítorí pé gbogbo ìgbà ẹ ya ọmọ dáadáa, ẹ dúró ti ọba. Bí mo ṣe ń pè yín lẹ̀ ń dáhùn. Mo ṣàdúrà fún yín pé lágbára Ọlọ́run orí yín á kan òkè o. Mo wá kí olórí ní pàtàkì tó jẹ́ kí ọba kó lè dúró lẹ́sẹ̀ méjèèjì, tó ń ṣe gbogbo ẹ̀, àti iṣẹ́ àárọ̀ àti iṣẹ́ ọ̀sán àti ti òru, tí gbogbo ẹ̀ tó ń gúnrégé. Olórí, ayé ẹ̀ṣẹ̀ kò ní dààmú wa o, àjọ máa wà pẹ́pẹ́pẹ́pẹ́, àlùra wa pẹ́ o, lórúkọ Jésù o. Mo dúró bí báyìí náà, ilé ètò tó máa lọ díẹ̀díẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ tí ó jẹ́ 18 years, inú mi dùn láti sọ fún yín pé mi náà wà níbí báyìí. Mo ṣẹ̀ṣẹ̀ pé 18 years ni èmi gangan lè ní pé 18 years. Ìyẹn ni mo ṣe insist pé mo gbọ́dọ̀ wà níbí báyìí lénìí. Kábíyèsí wa His Royal Majesty Aláìlúwà Ọba Dr. Adéyẹmí Ọláńrewájú Adékẹ
JPFCIPA. Igoni the third, the ABEPA of JOGA, Orílé, Ìgbádò North, Ogun State, Nigeria, ẹgbẹ́ bá mi kọ́ bàbá yóò. Ẹ ṣe kábíyèsí o. Aláàfin ti ìlú Ọ̀yọ́ àti gbogbo agbègbè rẹ̀ mo kí aṣojú wọn ọmọ wọn Princess Adédọlápọ̀ Adéyẹmí ẹ ṣe kábíyèsí o. You are all welcome. We welcome you on behalf of the Kábíyèsí, His Olórí, and the entire beautiful people of JOGA land. What is Adéyanjú ọ̀yá kódìdé kó máa bọ̀ báyìí pẹ̀lú àwọn èèyàn ẹ̀ tí ò tó mẹ́wàá gbogbo àwọn tó bá bọ̀ lọ sí ibi àìtẹ́tẹ̀ níbí kò fi owó sínú ẹ̀ kò fi owó síwájú àwọn kábíyèsí. Láti owó sí bí náà ibú. Ibi méjèèjì máa yẹ. Kábíyèsí mẹ́ẹ̀. Ó yá ẹgbẹ́ abọ́ àtàwọn olóyè náà ẹgbẹ́ wá sí pàtó àmì báyìí. Wọ́n tó lẹ̀ kọ́ máa mówó síbẹ̀. Ọ̀nà títí ló wà. Orí adé àgbè ẹ̀ inú adùn ẹ̀rìn àpè yẹn àdúrà àgbà. Kábíyèsí ọmọ oyè náà rèé o. Wáyé wà ní lárí wà ní paláyé bó ń bá balẹ̀ mi alápàdúrà fún mi làwọn lọ sí kúrò mi òkú mi láwọn máa sin àwọn máa sin kúrò mi rọ̀ ọdún tú ẹ̀ láìgbò lágbára náà ló rò púpọ̀ mi rọ̀ rò púpọ̀ òjijì. Gbàgbọ́ mọ́. Kábíyèsí ní kí n fi orógbó wúre fún ẹ wàá gbó wàá tọ́ wàá là wàá yè nínú ẹrú gàdàgà gbogbo dáhùn nílà fáwọn ọ̀rẹ́ ìfowópamọ́ bá fún ilẹ̀ mọ́ rẹ̀ afowópamọ́ bá fún ilẹ̀ nínú àwọn òkú wọn nínú aró kíkà àjàjà gbogbo nínú aró olùkúkú olóògùn sùsùn bára ẹ̀dẹ̀ wàá gbó wàá tọ́ láyé ẹ̀mí àgùn. Kábíyèsí ní kí n fi obì kí n fi wúre fún ẹ lágbára ilé ìgbìmọ̀ rẹ̀ gbogbo bí ló sọ wọ́ ọ̀tọ̀ ní tóbi owó ńlá ńlá ilé gbogbo lọ́tún ìlú àwọn òṣèré. Kábíyèsí ní kí n fi atare wúre fún ẹ atare kì í bímọ sí ẹ láàbọ̀ iye ọ̀rọ̀ kú àpòkẹ́lùkẹ́ àwọn atare ló dábàá atare ìdílé ọ̀rọ̀ wáyé èrò òrìṣà atare kì í bímọ sí ẹ láàbọ̀ ẹlẹ́dàá òun sí ẹ ní àbọ̀ wọn òun sáwọn ọmọ ẹ láàbọ̀ wọn àsìkò tó wá gbòòrò yìí òkú akéde ìpẹ́ ìbá akéde ìgbà ẹyẹ kẹ́bí ẹyẹ ọmọ ènìyàn fún un bí ọmọ ènìyàn fún ẹ àdúrà àgbà o. Kábíyèsí ní kí n fi oyin kí n fi wúlò fún ẹ gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ òun máa ń dùn ní ayé á máa dùn òun á máa dùn òun dájú pé òun ṣubúṣù àsìkò tó wá gbòòrò yìí gbogbo tó jẹ́ ìbànújẹ́ ọkọ̀ fún ẹ á sí lọ ilé gbogbo awábẹ̀rẹ̀ jẹ́ tiẹ̀ àtọ̀lábàtọ̀ wà owó dá fún mi ní tílé ọ̀rọ̀ wáyé ìbábàtọ̀lá ìbábàtọ̀ wò ayé oyin kòkòrò ìwé òní bàjẹ́ láéláé àrùbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Kábíyèsí ní kí n fi ọtí wúre fún ẹ wọ́n ní ẹni ọtí kì í sí ẹni bàbá yìí bàjẹ́ òní fẹ́ òní tí òní bàjẹ́ o òní fáwọn ojú ọtí ọ̀sọ̀rọ̀ bàbá ògbò yàgò lóyìnbó àbùfólókun ọba gbogbo ló ti yẹ ti ìgbó màlàjò wà lọ́la owó wà lọ́la akọ wà lọ́la ọmọ wà lọ́la ayé gbogbo láyé àdúrà àgbà ògbó òní tiẹ̀ o àsopọ̀ wà wọ́pẹ́ ìpò àmọ̀ sí rere. Kábíyèsí ìlú ìlú náà rẹ̀. Kábíyèsí ìlú ìlú náà rẹ̀. Kábíyèsí ní ìlú ìlú náà àwọn olórí gbogbo ìjọba pátá wọ́n máa parapọ̀ wọ́n fi ẹgbẹ́ oyè gbogbo ìjọba parapọ̀ ìwọ
ọba Ọláńrewájú Àlàní Adéyẹmí Adékẹ ABEPA kẹta ABEPA ìlú JOGA LÁGORI kẹta kábíyèsí máa fi ẹ̀jẹ̀ oyè ìyálàjẹ ní gbogbo JOGA oyè náà mú ẹ lórí o nígbà tí a pè ẹ́ o dáhùn ìgbà ayé ló máa jẹ́ òòrùn jẹ́ tọ̀run o wàá jogbo wàá jatọ́ wàá là wàá yè wàá níláárí o. kábíyèsí ọba Ọláńrewájú Àlàní Adéyẹmí Adékẹ ọba Lágorí ẹ̀gbọ́n ìṣòro ìrọ̀tẹ̀gbọ́n ìrìn ìpínlẹ̀ wọ́n á fi ẹ̀jẹ̀ ìyàlásẹ̀ ìlẹ̀kẹ̀ oyè náà rèé òní kòtù sọláyé o. kábíyèsí dé ẹ̀jẹ̀ oyè náà wọ́n dé ní lórí wàá gbogbo wàá jatọ́ wàá là wàá yè wàá níláárí ẹ̀mí àgùn òfòmọdé jẹ́ wàá fi àgbà lò ó wàá ṣe pẹ́pẹ́pẹ́ ẹ̀mí àgùn wàá gbogbo wàá jatọ́ ní ayé o òní kúkúrú òní sùsọ́ pàrọ̀ ẹ̀jẹ̀ gbogbo nǹkan rẹ tí oyè náà bá lọ́wọ́ ẹ̀ kò ní pẹ́ kò ní parẹ́ òun rẹ lọ́tún a máa wá tọ́wọ́ ẹ o òní ṣe tì òní ṣe tẹ́ òní tí ẹ̀yà òní jẹ́ o. ìtajà oyè ẹ̀dínwó kábíyèsí tó wá rí ìtajà yìí nítorí bó ṣe gbà òun máa ṣe ń ṣe ni o ó jẹ gbogbo àwọn olóyè ní 7,000 naira láti gbé ìtajà yìí fún ẹ tí o báyìí tí ì san owó yẹn onígbèsè tá a máa gbé lórí ẹ o kó yá san owó yẹn fún ẹ ní o. ìtajà yẹn náà ni kò ní gba lọ́wọ́ ẹlẹ́jìká kò ní gba lọ́wọ́ ẹlẹ́jìká ìrọ̀jẹ́ òní rẹ̀ òní sẹ́lẹ̀yà òní sẹ̀sì àjàmbá yìí níta gbogbo tó bá dé wa máa gba ìlú o inú àgbẹ̀ náà pé yẹn òfin tó lóye ìlú jọ̀gbọ́n lẹ́nu mi. àwọn ń jọ̀gbà tọ́m náà wà ní kábíyèsí fi ẹjẹ oyè ìdálásẹ gbogbo gbọdọ lónìí amúnẹ lórí o wàá lówó fi lè wàá gbogbo àjàkọ ní ayé o wàá dìde sókè. ó yá ìwọ pẹ̀lú àwọn èèyàn ẹ máa kọ́kọ́ lọ sí. Kábíyèsí Adéyẹmí Adékẹ kí ni àfojúsùn yín gẹ́gẹ́ bí olóyè tuntun àwọn nǹkan tí lẹ́yìn náà wò tí ẹ fẹ́ máa ṣe tí màá máa ṣe fún mẹ́rin lóríṣiríṣi nǹkan tí màá máa ṣe fún bí kan bẹ̀rẹ̀ ọdún
Tó bá iṣẹ́ fún ọkọ̀ síbẹ̀ ẹ̀rín lè rọ̀. Ìgbọ́dọ̀ ṣe dáadáa. Kí wá ní àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe ti gẹ́gẹ́ bí olóyè lápàdé bí ẹlẹ́gbẹ̀ẹ́? Ẹjọ́ ọmọ kẹ́kẹ́ bàbá ní sọ. Bàbá òun ní kí ọmọ wọn ṣe jà fún mi. Ẹni kí bá ti sú ọkọ tó kù ní ọmọ àtẹ̀lé. Ẹgbẹ́ ṣe ní ṣe mẹ́tọ́. Kí wá ní ojúṣe? Kí wá mẹ́nu bá díẹ̀? Ṣé lójúṣe oyè? Bẹ́ẹ̀ni, lójúṣe oyè tí Lójúṣe oyè tí wọ́n pèlè lẹ́mọ̀ ni ó pè ní àfọ̀bàjẹ́. Ẹni tó dayé ló ń já fọ̀bàjẹ́ lẹ́mọ̀. Ẹlẹ́mọ̀ ni ẹ̀kọ́ bàjẹ́ tí ẹ ṣe wà jẹ́gbọ́ àjẹtọ́. Bàbá kábíyèsí náà bàbá kábíyèsí. Kéèkú ní èrò ìdálẹ̀ ìfẹ́. Àdìgẹ àlọ́ ọjà bọ̀ lọ́mù tútù fúkú pàtó òtítú wá dì múlẹ̀. Olómi tútù dàrú kó àgégùn. Gẹ́rẹ́rẹ́ kàṣà ìbáwọn rọlẹ̀ gẹ́rẹ́rẹ́ ẹ̀mí àgùn láyé. Fóònù kúkú oró òun sísọ gbàrà ẹ̀bọ̀. Ẹjọ́ báwo ni ṣe fún oyè ẹ̀wọ̀n lórí jẹ lásìkò yìí? Ẹ̀jẹ̀ sí lẹ́yìn díẹ̀ rántí ẹ̀jẹ̀ sí. Wọ́n pa ìṣẹ́ ìgbẹ̀jẹ̀ ẹgbẹ́ ọ̀dà. Kí wá ní àwọn tí ẹwọ́ bí wọ́n ní? Ẹgbẹ́ bí ọ̀gbọ̀n. Gbọ́dọ̀ máa ní ẹ̀yìn náà tí ẹ bá máa tẹ̀lé kábí ẹ̀rọ ọba ìwà wa láti ọ̀rọ̀ ọ̀pọ̀ àti wọ́n fẹ́ ní olóyè sí. Kí wá ní ìwúre tí ẹ̀ tí wọ́n máa ní olóyè sí. Ẹ̀yẹ́ tí wọ́n tó bẹ̀rẹ̀ sí pàtàkì. Ẹgbẹ́ ọ̀rọ̀ yòókù ẹ̀yẹ tó dúró kẹ̀ tó bá sọ̀kalẹ̀ àmà yẹrẹ sí. Thank you very much. Olúwo àṣàlẹ̀ ọ̀la àti ìfọ̀sọ̀ ẹ̀rọ̀sẹ̀ òṣèkà bí a ní fi àìsàn tó ìgbà ẹ̀ gbogbo àtọ́ máa gbé nínú àánú àti ayọ̀ ní. Ẹ ṣe o, àjẹpẹ́.
Ramon Dankole wà tó wà náà wà ní ìwà ní lárí àsìkò tó wá gbé ìlú àmọ̀ sí rere. pé kẹ́kọ̀ọ́ sọ káwọn èèyàn fi lè mọ iṣẹ́ yín kẹ́kọ̀ọ́ jẹ́ pé oyè tọ́tọ̀ káyọ̀ ọ̀sọ́ pàtàkì lára bá tó bá jẹ́ tí wọ́n ní àfojúsùn tí ó jẹ́ iṣẹ́ tí ó tẹ̀lé wọn ṣe. Àwọn alága kò sọ̀rọ̀ ìyàwó ẹ̀ òbí sọ̀rọ̀ lórí wọn. Èyí tó ìwà sí ni wọ́n tó ṣe lẹ́nu tó ayé ìlú máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ni. Gbogbo ń bá fi sọ̀kọ̀ lọ́dọ̀ obìnrin pátá ọlọ́run yìí máa yàtọ̀ sí kẹ́ ẹ̀. Nǹkan fi sọ̀kọ̀ obìnrin láàárọ̀ wà ní lọ́wọ́. Nǹkan fi sọ̀kọ̀ obìnrin láàárọ̀ lọ́sọ̀ wà ní lọ́wọ́. Nǹkan fi sọ̀kọ̀ obìnrin ní alẹ́ wà ní lálẹ́ orí òun tiẹ̀. Wọ́n ti tó ìyẹn sáńkò wájú ọba. Má ṣàfojúdi ràbíù, má ṣàfojúdi wọn kọ́kọ́ ló wà gáàjì wájà fún mi ní ẹgbẹ́ òkú ẹ̀kú ní orúkọ ìgbàlá àtàlẹ́ orúkọ ìsọ̀rọ̀ ìfọ̀rọ̀fọ̀. Ojú òní ti ọ ara tù ẹ oyè táwa jẹ ìlágbára lọ lágbára ilé ìmọ̀ àyà tù ọ la. Kí ọ̀dọ̀ báyìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ tí wọ́n bá wọn wá. Ọmọlọ́lá ìyábọ̀dé sílẹ̀ àjọ̀lá tí gbogbo ayọ́pọ̀ sí ìwà. Ẹni tó bá mi wá bí lájọ̀ tó máa ṣe pátápátá. Pẹ̀lú gbogbo àwọn tó bá wọlé láti Èkó láti Ìbàdàn láti Ògbómọ̀ṣọ́ láti Ìjẹ̀bú tí wọ́n bá wọlé tí wọ́n máa bọ̀ lórí stage báyìí níwájú kábíyèsí Ọláńrewájú kábíyèsí wa ọba oníire onínúure olórí adébátù adùnwà pẹ̀lẹ́ àti olórí wọn àti níwájú wọn bí wọn àfọ́gbọ̀ọ́là àgbègbè wẹ́pọ̀. Bẹ́ẹ̀ la fẹ́ kó rí àwọn fẹ́ kí sí ìtò bẹ́ẹ̀ mọ̀ rárá. Olúwa sábà ọmọlọ́lá ló pẹ̀lú ọmọlọ́lá ìyábọ̀dé àjàlá níbẹ̀ tí gbogbo wọn mọ̀ sí ìyá wọ́n fẹ́ jẹ́ ọ̀nà ní ilé ìlú ọba wọn ìta fẹ́ jẹ́ àwọn tí wọ́n dẹ̀ tẹ̀lé wọn wá. Gẹ́gẹ́ bí olóyè. Àwọn tí wọ́n tẹ̀lé wọn wá àwọn èèyàn jàǹkàn ní wọ́n tẹ̀lé ẹ̀bùkẹ́ báyìí náà ẹ̀bùkẹ́ báyìí náà. Màmá mi fashion ọ̀gáàlú àti màmá mi Professor Taylor màmá mi Lady Taylor ẹ̀jẹ̀ kí wọ́n gòkè báyìí náà àwọn ọmọ náà àjàlá ìyá mi ẹ̀gòkè mi.
wọ́n sọ fún mi o èmi ní pé kí Àfọlábí Ṣómùkẹ́ kí wọ́n yọjú sí bàbá ní Dubai kí olúwọ́dẹ̀ gbà wọ́n lálejò olúwa wọ́n wà ní wọ́n wà níkàlẹ̀ olúwa àságbẹ̀ọ́là àmì ìkọ̀jọ́ ìwọ́pọ̀ ẹkùn tó kọ́ra fọlọ́wọ́ tó tún bẹ̀rẹ̀ mí ìwọ̀n bàbá ilé mi nà ní ìtumọ̀tumọ̀ mo ti pa Àfọlábí Ṣómùkẹ́. kí ni àmọ̀ tẹ́lẹ̀ tó gbọ́ obìnrin ní ìjọba Orílé. obìnrin ìjọba Orílé alájú wọn ṣe wọn ò ní ṣe. wọ́n ní kí n pé nígbà tí Àfọlábí Ṣómùkẹ́ rẹ̀ tí ìrẹ́jì àjẹ̀ní mẹ́jọ ṣiṣẹ́ lọ́pẹ̀ ẹgbẹ́ pé màmá wa Alhaja ìbẹ̀rẹ̀ òṣìnàṣì kí wọ́n máa bọ̀ báyìí pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ wọn gbogbo ẹbí wọn. Primo àyè ìyá gbogbo jọ̀gálà. Bákan náà ni Alhaja títí lálẹ́ Ọlábí. Àfọlábí Ṣómùkẹ́ àrẹ̀lẹ́gbẹ́ mùsùlùkù alájú mùsùlùmí ọmọ egungun tọ́bú àárẹ̀ ti gbáradì láti gbá ìlú sí wa nígbàdú ẹjọ́ ẹjọ́ bá lè dé dáfà lóhùn. èyí mẹ́sọ̀ fi kàtẹ́ lọ́sí kìnìún pẹ́tẹ́lẹ̀ kí tó tún àjọ sí ìyàtọ̀. wọ́n ti wà nígbà ìpẹ̀lú aláràtàrọ̀. ara ìyálóde of Nigeria. Àfọlábí Ṣómùkẹ́. àwọn ní méjì ló ń jẹ ilé ìlú ní kábíyèsí. bálẹ̀ yọba ẹjọ́ ọba yọjú sí bàbá tó wà ní sẹ́ńtà lẹ́yìn yẹn ẹgbẹ́ àwọn olóyè ń pè wọ́n Àfọlábí Ṣómùkẹ́ àwọn ọlọ́kọ̀ báyìí káfí ń bá lùsọ. lábẹ́ tẹ́ǹtì tó wà wájú lábẹ́ tẹ́ǹtì yẹn bàbá olóyè. ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí eku kébé eku tẹ́yẹ kébé ẹyẹ kọ́bẹ̀ yọ bọ̀ bí ọmọ ènìyàn owó máa wọlé wá fúnlá máa wọlé wá kí wọ́n gbé gẹ́gẹ́ bí orúkọ mi. Àfọlábí Ṣómùkẹ́ kábíyèsí ní kẹ́ bá bẹ̀ torí wọ́n ti fẹ́ dùgbò alábọ́ọ̀fù ní àbí wọn lọ. kí ni àmọ̀ tẹ́lẹ̀ gbogbo obìnrin
nílùú Ìjọba. Obìnrin should have confidence in themselves. Obìnrin should know that they should raise their shoulder up and believe that nothing a man can do that a woman cannot do. Probably a woman can even do better. So they should always have confidence and they should themselves, believe in God, and take care of themselves. ẹjọ́ gẹ́gẹ́ bí ìlú àbá yìí tí wọ́n làwọn kan tí ẹ wò gẹ́gẹ́ bí ojúṣe ti ní Afọlábí ṣe ní nǹkan. ní òye bóyá ilẹ̀ ni ṣùgbọ́n ní ti ìjọba ní àwọn ọ̀dọ́ tí. To the best of my knowledge, Yeyegwa is oyè tó tóbi tó dẹ̀ láàrin. Bàbá pè é àdìgbò bàbá paláyé ló wà igbákejì lóbi Yeyegwa. Àbúrò ní Yeyegwa máa ń ṣe ìjọba àdúrà ló máa ń ṣe fún wọn. Wọ́n máa ń wà gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́. The world is what things to be in order. Also in Jogala. Now I'm taking the mantle and the vision of the woman within Jogala. My name is Alaja Chief Idero Oshimose. Yeyegwa tuntun báyìí ẹ̀ṣẹ̀ máa ń yà wọ́n nígbà. Orílé òun ti mú ṣáájọ́ àsìkò tí ó ń sọ fún wọn lọ́síwájú wọn ló jẹ́ onígbòrò fọ́ọ̀mù káde fìlà sórí fún ẹ̀ bí mọ́tàláyé onígbòrò fọ́ọ̀mù káde fìlà sórí fún ẹsẹ̀ ẹnu wọn mẹ́fà ẹnu wọn kéde àwọn ọ̀gbẹ́dẹ́nu méjì ṣeré fún. Àríkàtà àmúdà aláàbò oníkìmbà máa pè ìjọba ọdún àgbà. Bínúbínú ìbínú aláàbò ọba, ìbínú aláàbò ọba, ìbínú aláàbò ọba òun ká ó máa ní. Baba mi sọ̀rọ̀, baba mi sọ̀rọ̀, baba mi ìlànà, baba mi lábẹ́ àdékòrò ní àwọn ìlú wa. Ẹ bá mi ṣètọ́jú IPP èyí. Ẹ bá mi ṣètọ́jú kábíyèsí ọba ìbásímọ̀. Ẹ ṣètọ́jú ọba ọlọ́wọ́. Olóòtú àsìkò tí ó ń sọ fún wọn lọ́síwájú wọn ló jẹ́ olóòtú wọn mẹ́fà ẹnu máa ń lédè àwọn àgbẹ̀lẹ́nu méjì ṣe lé fún. Olórí Adéwùsì ọ̀rọ̀ ìjọ wa Adéwùsì ìlú wa àgbọ̀tàbọ̀ bàjẹ́ mi ìwé kàkà ń sọ nínú ìfẹ́. Gbogbo tàbí fi mí sílẹ̀ jọ, ẹbí ìdúró tó ṣe fi sára ẹ̀kọ́ ìyẹn. Olórí Adéwùsì ó ní kí n bá ń kọrin fún màmá wa ìjẹra, màmá olóore, èyí ẹ̀dùn wa. Olórí kábíyèsí Adéwùsì ó náwó. Olórí Adéwùsì ó báwo máa kọrin fún bàbá wa ìjọra wípé kó tó di pé ẹ̀jẹ̀ yèyé ló wà. Àwọn tó lórí lórí ọba Adéyẹmí ó ní kí n sọ wípé ìjọra ló bá sí gbogbo ìjọba orílẹ̀ ìjọra ó yá òun wọ́n ṣe.
tẹ̀lé ni má dẹ̀yìn, ọba tẹ̀lé ni má mi kàn, òun lọ́lọ́wọ́n ọba. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń ṣe nínú ọ̀gá ó máa ń bọ́ sí àṣeyọrí, ó dẹ̀ máa ń bọ́ sí dáadáa. So ohun tí mo rí sí ni pé ayọ̀ àti ìdùnnú náà ló tún jà sí fún wa. Ayọ̀ àti ìdùnnú náà lè gẹ́gẹ́ bí olùkọ́ kí làwọn àwùjẹ tí kábíyèsí lára àwọn ṣé atọ́kùn ni àbí olóòtú atọ́kùn ètò àṣeṣe lágbára ọdún lágbára ilé ìpàdé náà ṣe pẹpẹ orí akọkẹ bí àwọn ará àṣàjù tó ń fọlá àwọn tọrọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe máa sọ láti ẹ̀ náà àti gbogbo wa àti gbogbo ìlú àti wọn náà tó ń wò wá nílé. ìdarí kan tó wà bẹ́ẹ̀ ni pé nígbàgà Orílé kábíyèsí kí kàn rí yàn kó fi yàn joyè just like that. lákòókò náà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí tó ń bá kábíyèsí ABEPA ọ̀dọ̀gálà nílé tó bá rí yàn báyìí tó yẹ mí yẹn bá sọ fún pé ó fi ẹni ìjòyè tó bá fi ẹni ẹjòyè kò ní kábàámọ̀ ọ̀nà kìíní nìyẹn. ìkejì kábíyèsí tó lè fi ẹnikẹ́ni ìjòyè wọ́n á kọ́kọ́ rí wípé ẹni yẹn máa jẹ́ ẹni tó máa wúlò fún mi. ilé pé bóyá tó dáa lówó lọ́wọ́ tàbá lókìkí tàbá jẹ́ gbajúmọ̀ gbogbo ẹni tó bá sì jẹ́ oyè abẹ tó ń ṣe síta tí kì í ṣe sílé kábíyèsí wa kì í fi ìjòyè o. àwọn nǹkan tó máa ń wá mú wọ́n ìlọsíwájú máa wà nínú ìlú yìí nìyẹn lórí gbogbo àwọn kábíyèsí ń kó lè kàn gbogbo pàtàkì wọn máa ń wúlò. kábíyèsí kì í ṣe torí owó lóye máa fún ẹnikẹ́ni lóye ṣùgbọ́n ṣá áwọ̀ ẹ̀ àwọn tó máa fi wúlò fún ìlọsíwájú ìlú á dẹ̀ fún ẹ lóye tó bá ti fún tọ̀hún lóye o tó tọ̀hún máa wúlò fún wa. èyí mo fẹ́ kí ẹ̀jẹ̀ ní àwọn tí ayé ta wà ní báyìí olówó tó ń lọ́wọ́ nínú àṣà wa ìṣẹ̀dálẹ̀ lè má wá ṣe nínú àṣà wa ìpínlẹ̀ ìwọ̀n ọmọlúwàbí wà lára àwùjẹ wọn fi máa ń níyàn tó yẹ nílẹ̀ Yorùbá lọ́jọ́ tí mo ṣe wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti mọ̀ bóyá kábíyèsí náà ní ìlú irú nǹkan bá wà lóko. òun náà ni mo ti dáhùn yẹn àlá ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ifá sọ fún wa nínú òdùnmí mọ̀gán ó ní òkòkòtìròkò tó wà fún mi làbábá kan ní sọ́kù ẹni mẹ́rin. ó máa fẹ́ ó fẹ́ orí dá ó fẹ́ ìyànsán ọ̀rọ̀ lápùwà ó fẹ́ ìyàwó dá lókèrè tó ń délé gbára nípa fún ọ̀nà làbábá lọ rè fẹ́ ìwà níyàwó. ìjẹ̀bí èèyàn bá lówó lọ́wọ́ tí ò níwà owó olówó lónìí ìwà ìlàwọ́ ìwà léèyàn láya tí ò níwà aya láya ló fẹ́ ìwà ìlàwọ́ ìwà léèyàn bímọ tó ní gbogbo ẹni tó bá ti ní ohun kí n tóun kéèyàn ní tí ò bá ti níwà láyé kòròfó ni ìwà tó bá ń ní ní kábíyèsí wọn fi máa mọ̀ ìgbé o máa wúlò ìwà la fi ń lóye ní ọ̀dọ̀ tiwa. orúkọ mi ni olóyè Adébáyọ̀ àkànwá nìyílà olúwo ìlú Ìjọ̀gá Orílé alága onífà gbogbo ilẹ̀ Yewa tí mo sì jẹ́ atáyéṣe onífà gbogbo ìlú Ẹ̀gbá. àmì àṣẹ lágbàlagbà tá a bá fẹ́ gbádùn ilé ayé ẹ̀ wá tá a fẹ́ ní ọgbọ́n ìmọ̀ àtòyé tá a fẹ́ tún ní sí eléyìí tó lọ ti wà tẹ́lẹ̀ ká gbìyànjú ká máa wo amóhùnmáwòrán ìṣẹ̀dálẹ̀ media consent ìṣẹ̀dálẹ̀ media consent pẹ̀lú Ọlá Adélékè ká gbìyànjú ká máa wò lórí ọgbọ́n ìmọ̀ àtòyé lẹ́yìn òfin ló ní ayé tí èèyàn fi ń láṣẹ pẹ́ ó wà nínú ẹ̀ Ọlọ́run á gbàdúrà wa nítorí Ọlọ́run tó bá ti dé síbẹ̀ máa wò báyìí kúrò tó bá dán wò àmọ́ ìpele ìlọ́lọ́.